Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó ní gbogbo àgbáńlá ayé tí ń kẹ́ wa tí sì tún bọ̀ wá. Wassalatu wassalamu ala asrafil mursalin sayyidina Muhammad wa maulana nabiyyi sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run orí ajẹ́jẹ́ kó máa bá aṣíwájú wa Ànábì wa Muhammad. Lẹ́yìn eléyìí ọ̀rọ̀ wá àsìkò ní tòní ọ̀rọ̀ gbìyànjú ni. Èmi ọmọ yín Alhaji Ibrahim Labaika, the golden son of Ilorin, Alhan, golden son of Africa, golden son of Islam, ambassador of Ulama, ni mo fẹ́ sọ ìwọ̀nba ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ju fún gbogbo ọmọ Ìlọrin àtọmọ Kwara State lápapọ̀. Ìbànújẹ́ lágbá ló jẹ́ fún wa wípé ìyà ń jẹ wá ní Kwara State yìí, ara ń ni wá ní Kwara State yìí, àṣìráfà tó lè sòdodo ọ̀rọ̀ tí ó yọ wá kú òun ìnira. Níjọ́ tí ṣé Ádámà ń lo ayé ẹ̀, Ọlọ́run mọ́sà bá wa bùkún ìkẹ́ ṣé Ádámà lálìkíyámà. Ṣé Ádámà ń lo gbogbo ìmọ̀ tọ́lọ̀ fún wọn, wọ́n fi ṣàánú ọmọ Ìlọrin, wọ́n fi ṣàánú Kwara láti sòdodo ọ̀rọ̀ fọ́ba, láti sòdodo ọ̀rọ̀ fúnjọba, láti sòdodo ọ̀rọ̀ fúnjọba àpapọ̀. Bẹ́ẹ̀ ni bàbá wa Alhaji àgbà Sheikh Kamaluddin Mufti al-Am, àwọn náà gbìyànjú wọn. Ẹ̀yin àfa àtẹwá sẹ́kùn Kwara lẹ́nìí àti ńlọrin lẹ́nìí, òdodo ọ̀rọ̀ wá sí lẹ́nu yìí ìjẹkújẹ. Ẹ ti wá fi kọ́ọ̀sì àgbákò fún wa. Ẹ lọ́pọ̀túnítì láti bá ìjọba sọ̀rọ̀, ẹ sòdodo. Ẹ lọ́pọ̀túnítì láti bá gbogbo àwọn ìjọba kéékèèké tó súnmọ́ wa aráàlú sọ̀rọ̀ kí wọ́n ṣe dáadáa. Ẹ má gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run tó ní Bismillahir Rahmanir Rahim. Atamuruna nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba. Afala ta'qilun. Atamuruna nasa bil birri. Ẹ̀yin lẹ ń pàṣẹ fáwọn èèyàn wípé ká máa ṣe dáadáa. Wa tansawna anfusakum. Ẹ sì kọ́ dáadáa, ẹ sì kọ́ fẹ́mi ara yín. Ẹ ṣe Kùránì ni wa antum tatluna al-kitaba. Ẹ sì ń ka ọ̀rọ̀ Ọlọ́run dojoojúmọ́, ẹ ń ka Kùránì. Ẹ̀yin pásítọ̀ náà, ẹ̀yin náà ń ka tírà Báíbù yìí dojoojúmọ́. Àwọn ìpípù yìí ń wá sọ́dọ̀ yín, ẹ sì sòdodo ọ̀rọ̀ fún wọn. Kẹ́ ẹ jẹ́ kí wọ́n rántí pé bára wọn ṣe ń tàn lé yìí. Ìjọ dàbó jẹ́ bára wọn yìí ni wọ́n máa fi kóná tó bá dijọ́ gbé dànù kìyàmà. Kùránì wa ni afala ta'qilun. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀, tẹ́ ẹ lọ́pọ̀túnítì, tẹ́ súnmọ́ ìjọba, tẹ́ sòdodo ọ̀rọ̀ fún wọn. Bí bára ń ní mẹ̀kúnnù, ìyà ń jẹ àwọn mẹ̀kúnnù, àwọn òṣìṣẹ́ sọ́fà, tẹ́ ẹ sòdodo fún wọn. Kùránì ni afala ta'qilun. Ìmọ̀ yín ká ní màdàmú yàrá kò yàtọ̀ sẹ́ni tí ò mọ̀. Ìmọ̀ yín ò yàtọ̀ sẹ́ni tí ò lọ ní kíwà tẹ́ni tí ò ka ọ̀rọ̀ náà, tí ò ka Báíbù. Bẹ́ẹ̀ bá wá lè sọ bíbí wọn bá tọ́nà wọn á pè mí. Ó ní school sat Labaika tí ò ní ju school sat lọ. Tó bí ìtẹ̀ lòmíì tí ó fi gbogbo ọdún ayé rẹ̀ gba degree, gba master, di professor níbi Islamic study tí wọn ò lè sòdodo ọ̀rọ̀ ní sọ̀tẹ̀mí. Bẹ́ẹ̀ wí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Dino. Ó ní if you talk, you will die. If you not talk, you will die. It's better for you to talk and say the truth and die. Gbogbo kú tó kálukú ọ̀fẹ́ kú náà ní kálukú mọ́lẹ́ lọ́kọ̀ọ̀kan yìí tó kálukú wá ń kú yìí. Ẹ lódodo ọ̀rọ̀ fún ìjọba Kwara State. Ìpara ni wá, ìyà ń jẹ wá. We are suffering and smiling. Àwọn ará yìí ṣe ní àwa ti gba táwọn àwọn bàbá wa wọ́n ti sọ́fà, wọ́n ti jìyà, wọ́n sì ti bọ́ sálì kìyàmà. Òun làwa náà ń jẹ lọ yìí. Tó dáa káwa náà tó yàdúlẹ̀ ká pílánì ìyà kalẹ̀ fún àwọn ọmọ wa tí ń bọ̀. Mo fẹ́ kí a rántí pé àwọn tó gbàjọba kúrò lọ́wọ́ àwọn òyìnbó gan tí wọ́n ní ká kúrò lóko ẹrú gan, wọn ò bá ti fi wálẹ̀. Oko ẹrú èyí tá a kó sí yìí ó wá le ju tàwọn òyìnbó gan lọ. Èmi fàṣùkò yìí sọ fún gbogbo ọmọ Kwara o, tẹ́ ẹ bá fẹ́ sí òṣèlú, èmi náà ti di olóṣèlú lásìkò yìí. Mo sì ti rẹ́dì láti jà fún constituency tèmi ti wá láti gbìyànjú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá mọ kéwú, tẹ́ ẹ mọ̀wé, tẹ́ ẹ kàwé jù mí lọ, tẹ́ ẹ lówó jù mí lọ, ẹ dìde kẹ́yìn náà ṣe kíni, kẹ́ ẹ gbígbàgbò ó yóò lọ lè lòyìn fún wa ní Kwara State tọ́wọ́ wọn fi yọ wá nù nira yìí. Bí Mr. Labaika ṣe dìde láti jẹ nǹkan kan ní constituency tí mo ti wá. Ẹ̀yin náà dìde, gbogbo ẹ̀yin tó wọ̀ kẹ́ àfáà ń ṣòṣèlú, àwọn ará Mẹ́kà àfáà ni wọ́n sì ń ṣòṣèlú pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. Mo wo tàwọn Tunisia tẹ́ máa sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ ní àwùsì, wọ́n á kóòtù ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n á kóòtù Al-Qur'an, wọ́n á sọ̀rọ̀ Ọlọ́run fúnra wọn bẹ́ẹ̀. Ẹ̀yin àfáà lè dìde, ẹ kéwú, ẹ ti kàwé, àǹfààní wà fún yẹn dìde. Àfáà ṣòṣèlú, ẹ wá ṣe kẹ wá nàwá lọ́wọ́ àwọn pípù yìí ò rí ṣe. Ìtẹ́mi fẹ́ sọ fún yín, àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá jáde fún ṣèlú o,
ẹ má retí láti gbẹ nìkan ló kọjá ẹ tó dẹ́kun tẹ̀ lọ. Mo ń gbọ́ pé wọ́n láwọn kan sọ pé Bùkọ́lá Sàràkí èso ọmọ Ìlọrin. Ẹ má gbé gbogbo ìgbésí ayé ń wọ ọmọ Ìlọrin ní Bùkọ́lá Sàràkí to the core. Ẹ má fi tẹ́bátẹ́ sòṣèlú ẹ má para yín ló kọjá. Ìtẹ́ fẹ́ jà fún gangan tẹ́ ẹ sọ pé wọ́n ṣe fún yín láburú yẹn ní ẹ fèsì. Ẹ má bà ayé ẹnìkan jẹ́, ẹ má sọ̀rọ̀ bàjẹ́, ẹ má sọ̀rọ̀ tí ò ní tán lẹ̀. Bùkọ́lá Sàràkí ọmọ Ìlọrin ni ọ̀nà márùn-ún làá máa ń gbàdọ̀ ọmọ ìlú kan níka díẹ̀ bẹ́ẹ̀. Èèyàn lè jọ ọmọ ìlú torí pé wọ́n bíyàn síbẹ̀ pé ìlú yìí la bí ọ sí, ó sì gba certificate hospital yẹn àti local government náà bí sí wọ́ọ̀dù rẹ̀ yóò hàn bẹ́ẹ̀ ọmọ ìlú yìí. Èèyàn lè volunteer rẹ̀ pé ìjọba country yìí mọ́ ìjọba àdúgbò yìí mọ́ ọmọ báyìí mo fẹ́ mọ jẹ́ èèyàn lè ṣe bẹ́ẹ̀. Obìnrin tó lọ́kọ láti ìlú kan sí ìlú kan ó lè wá di ọmọ ìlú mi tó bá fọmọ ìlú mi ó márùn ni díẹ̀ lẹ́gbọ́nú ẹ̀. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ ni pé ẹ wá wo ọjọ́ tí bàbá tó bí bàbá Sàràkí tí wọ́n bí Dr. Olúṣọlá Sàràkí olóyè ọba Ìlọrin, ẹ wo ọdún tí wọ́n ti wá tẹ́bátẹ́ ẹ̀ ń sọ pé bóyá wọ́n migrate ni gbogbo wa yìí náà a migrate wá lọrin. Àfáàndá yóò bẹ́ẹ̀ jẹ́ ìdá ilé àfáàwò Ìwó náà ti wá, ilé Olúmọ Abẹ́òkúta náà ti wá, bẹ́ẹ̀ kódà ládùúgbò ti wá àwa ní ilé Ṣakí bẹ́ẹ̀ bó kálukú ṣe migrate wá nìyẹn. Nínú tàtẹ̀mí làbáìkà gan bàbá ẹlẹ́ẹ̀ka àwọn wa ló migrate wá lọrin láti Ṣẹ̀yìn. Kò sí eri bú bẹ́ẹ̀ àwa gangan lọ ní jìnnà ọmọ lọ ni wọ́n bí àwa sí àyẹ̀ni. Ká tó wá sọ pé wọ́n bí bàbá Sàràkí sí lọ ni, ká tó wá sọ pé wọ́n bí Dr. Bùkọ́lá Sàràkí yìí náà wọ́n bí òun náà sí lọ ni. Tẹ́ bá fẹ́ sòṣèlú òṣèlú yàtọ̀ o, ẹ má jà bara wa ló kọjẹ́, ẹ má jà sọ̀rọ̀ rádaràdà lẹ́nu. Àmọ́ ọmọ Ìlọrin tó lọ ń ṣàánú tó di Senate president òun gangan ní fìyà jẹ wá torí pé chance tó nínú ayé yìí Olúṣọlá Sàràkí opportunity ńláńlá ni orí ni tọ́wọ́ sí fẹ́ nìkan ta nínú ọmọ Ìlọrin. Kò wá yẹ kó jẹ́ bá ní opportunity tó ní yìí káwa yìí máa jìyà ká máa sọ́wà kó lórí kí àwa tájọ́ mọ west tájọ́ wà ní local government kan náà kára máa níwá káwa tájọ́ ọjọ́ mọ wọ́ọ̀dù kan náà ká máa ra àǹfààní ẹ̀. Ìyí táwa fẹ́ fight nìyẹn. Tẹ́ ẹ̀ bá ti wá lé sí fún wa àwa náà lọ́pọ̀tunity láti gbé gbàgbó ká dìde. Tí Sàràkí ò tún wá dùn mí tó àwọn dìdìrì àwọn tí wọ́n dúró ti Sàràkí tí wọ́n yẹ̀ wọ́n sípò ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ fìyà jẹ wá ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ fara ni wá. Bí mo ti jára báyìí káà ni wọn bá tọ́lọ̀ ṣe fún mi èèyàn mélòó mo fẹ́ dámọ̀ àwọn tó súnmọ́ wa tá a bá ṣoore fún náà lọ́yẹ̀ káwọn náà tún ṣe fẹ́ lòmíì. Ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ẹ̀jọ́ dà bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ẹ̀yin lè yan bú ẹ̀yin lẹ́ fara ni wá. Àmọ́ ẹ̀rẹ́ tí o àlùkìyámà dé tán téèyàn kan bá sọ fún yẹn pé olúgo díẹ̀ ó yẹ kẹ́rù mọ̀ báyìí pé wo àbáká mo olúgo díẹ̀ o mo olúgo díẹ̀ máa mú ẹ ó yẹ kẹ́rù báyìí ká tó wá sọ fọ́nà òun gẹ́gẹ́ sọ pé inna rabbaka labil mirsad mo olúgo de gbogbo yín ọba tó olúgo de gbogbo wa àlùkìyámà ó tọ́ fún gbogbo ẹ̀yin tó lọ gbé sípò tẹ́ fara ní one Kwara State àlùkìyámà ó tọ́ fún ẹ má gbàgbé gbogbo wa pátá bá ti lára èmi ti lé 40 nísìn Dr. Bùkọ́lá Sàràkí jù mí lọ àwọn ti lé 50 ẹlòmíì ti wọ 60 lóyún 70 lóyún àlìkámọ̀ gbogbo wa dé tán àlìkámọ̀ tọ́ fún ẹ má gbàgbé Ọlọ́run kí lóun lúgọ inna rabbaka labil mirsad Ọlọ́run lúgọ dé gbogbo wa. Ẹ̀dá tí ń ṣe ebi tí tó ń dunnú ẹ̀dá tí ń ṣe èka tí ń tún yọ sí níjọ́ tọ́lọ́run bá mú ẹ ò nílé bọ́ Ọlọ́run bá mú ẹ ò nílé la Ọlọ́run dẹ́sàn jẹ́ mọ́ mi ire ló pé ká máa ṣe ká ire ló pé ká mi á ṣe ẹ̀san ni wàláì ẹ̀san ké o ó ti lè wò ó pẹ́ tó ẹ̀san ké gbogbo tí gbogbo wa bá ṣe gẹ́gẹ́ bí ọmọ Ìlọrin ọmọ Kwara State tá a bá ṣe fún Kwara State ẹ̀san padà ké. Àmọ́ ò gbà náà bá sí wá sí lọ sí wá sí bọ̀ tó lé kankan yóò tó sí kébù yóò bò lè tútù sí gbogbo ẹni tọ́nà bá ní ọgbọ́ tó ronú pìwàdà láàrin ìṣẹ́jú tó gbọ́rọ̀ èmi ọmọ kékeré yìí tó gbọ́rọ̀ èmi tí ń nímọ̀ tó yìí tó gbọ́rọ̀ èmi tí ń lówó tó yìí tó bá wá ronú pìwàdà pé tọrọ ìwà gbọdẹ ẹja wá solution ẹja fún aráàlú tí ń ṣiṣẹ́ ẹja sanwó oṣù wọn fún wọn ìlú ara ni wọn lóòótọ́ ẹ̀yin gba billions ẹ̀ kó pamọ́ àwọn kan gba 18,000
ẹ̀ tó páyọ̀ ọlọ́run kẹ́ sanwó wọn fún wọn àwọn tíṣà yìí ló sì kọ ifá tí gbogbo yín fi dè yín ẹ̀ rántí wọn kò sí wàhálà àmẹ́ni tọ́lọ̀ ń bá ní wá gbọ́ tó wá wò pé yéè àbúrò wa ní sọ̀rọ̀ yìí èmi ní o kìí ṣe pé ó tún sí ìlé báyìí mo lọ́mọ ìyá sàtífíkẹ́tì méje níbẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà gbogbo ilé wa kà ń kọ́ ẹ̀díìtì ni èmi ó lé school sat so ẹ̀yin lẹ́jà máa rọ̀rọ̀ sọ sí wọn ẹ bá wá ronú pìwàdà tẹ̀ wọ́n pé nítorọ̀ dúdé yìí ẹ̀já wa solúsàn sọ̀rọ̀ gbogbo ẹni tara mi ọlọ́run náà ní òun ṣe mọ́ àti ìṣe rí àmì kan náà níbẹ̀ lérí rẹ gẹ́gẹ́ yẹn bá ti ronú pìwàdà tó sì change ti ṣe dáadáa ọlọ́run ní kó pípọ̀ sẹ̀wárí àforíjì àtọ̀ wá kẹrù ẹ̀ níbẹ̀ ẹ̀yin náà ẹ̀rọ mú o torí bí kú bá fi dé òsì rẹ́mẹ́dì náà mo sọ tèmi fún yín.